bíra rẹ lérè kí la pa àwọn ọba yẹn fún kí ni wọ́n ń ṣe dàgbà la pè wọ́n sí ni lọ́yọ̀ọ́ state yẹn ojoojúmọ́ lógún lọ káwọn bàbá wa bẹ́ o gbogbo Fúlàní àlejò wa donílé onílé wa dàlejò àwa sinmi nílẹ̀ Yorùbá. ní ń jẹ́ Yorùbá àwọn náà gbẹ́dúbà orúkọ yẹn ni kí wọ́n sọ̀túnmọ̀ Yorùbá ibi tá a ti bọ́ ń jẹ́ káwọn yóò ṣubú níbi kíní ìrè o ẹni kí wọ́n sọ̀túnmọ̀ rẹ̀ pé kí ní ń jẹ́ Yorùbá gangan kò sẹ́ni tó lè rí túmọ̀ rẹ̀ sọ táwa lẹni náà tó sọ yín Yorùbá àwọn ènìyàn Ọ̀yọ́ ní jẹ́ Yorùbá Ìrágbìjí ní jẹ́ Yorùbá ọba Àgọ́ ní jẹ́ ìrọ̀ funfun gbogbo. ó ti túmọ̀ sí pé ibi tó wà yẹn ò ní wálé mọ́ ìwọ fi gbẹnu àwọn bàbá rẹ sàn ló fi pe àwọn bàbá rẹ lájá ẹni lè ọmọ ajá nìwọ náà ó mọ nǹkan tí ẹlẹ́bùbọn ti gbé sínú ayé yìí ó mọ iye àwa tá à ń jẹ ní lábẹ́rẹ́ ni àgbà wọn lálẹ́ lẹ́bùbọn. ó dùn mí gan wípé nígbà táwọn Ọ̀yọ́ ní tí 48 hours yẹn bá pé tí bàbá wa ò mú àṣà wọn ṣe nǹkan táwọn máa ṣe máa bà wá lẹ́rù àṣẹ treaty ní wọ́n fẹ́ gbé jáde sẹ́mọ̀ wípé bí àwọn òyìnbó ṣe sign treaty pẹ̀lú àwọn Ọ̀yọ́ náà wọ́n sign pẹ̀lú àwọn tó kù wọ́n sign pẹ̀lú Ìjẹ̀bú náà bó ti fi tìjẹ̀bú hàn wá nínú fídíò kan tí mo ṣe àbí tìjẹ̀bú nílé òótọ́ according to treaty yìí wọ́n indicate ẹ̀ síbẹ̀ wípé àwọn Ọ̀yọ́ ní oúnjẹ Yorùbá ṣùgbọ́n àwọn ìlú wo wá ní wọ́n kó sábẹ́ Ọ̀yọ́ torúkọ yẹn jọba wọn wí àwọn ìlú wo ló wà lábẹ́ Ọ̀yọ́ torúkọ yẹn jọba wọn wí àwọn ìlú yẹn ní o Awẹ́ Akínmọ̀rin ẹ̀yìn àti ìrìn bẹ́yẹn Ìlọ́ra Pápá Tẹ̀dé àti Sábẹ̀ àwọn ìlú tó wà lábẹ́ ìṣàkóso Ọ̀yọ́ nínú treaty yẹn tó wà under the authority of Ọ̀yọ́ kódà tẹ́ bá wọn wo treaty yẹn gan wọn tún fún Aláàfin ní authority láti máa pàṣẹ fún àwọn ìlú tó dárúkọ yìí kí ni wọ́n sọ ó jẹ́ according to this treaty wọ́n àjẹ́ sọ́nù treaty yìí pé Aláàfin Ọ̀yọ́ lórí gbogbo ọba tó jẹ́ ọba aládé nílẹ̀ Kóòtù Ìjìbí àbí wọ́n sọkọ síbẹ̀ so wọ́n tún gbé agbára fún Balógun Ìbàdàn gan ju Aláàfin Ọ̀yọ́ lọ́nù treaty now ẹ wá jẹ́ ká wo Ifẹ̀ lílé tí wọ́n sáyìn pẹ̀lú Ifẹ̀ ẹ wá wá dúró ìlú tí wọ́n kó sí abẹ́. ọjọ́ tí mo sọ̀rọ̀ yìí lọ́jọ́ kìíní àná tí mo ní bájá bá pẹ́lẹ́dẹ̀ jẹ́ àgún láàgùn tẹ̀tẹ̀ ibòmíì làwọn èèyàn gbà sí mo rí wípé ìrégbè Yorùbá fẹ́ràn ìrégbè púpọ̀ èmi òjò ìwọ ojú mi àwọn sọ láti bí ọ̀sẹ̀ méjì kò wá tán àwọn èèyàn wá ń kó ìtàn oríṣiríṣi bóde ẹ̀ wá dákẹ́ lórí rẹ̀ lẹ́yìn tẹ́ ń bá ọmọ ìyá ara yín ẹ̀ ń bá fa wàhálà tẹ́ ẹ̀ dáwọ́dó yìí tára tá bá wọlé tó bá ṣe yẹn lábàá lẹ́yìn ọ̀run ta ni ó gbéra wọn jà nù ẹ̀yin méjèèjì torí ibi tẹ́ ń bá lọ èyí tí ń gbógi rékọdé ewé èmi ò ní èso òdodo ọ̀rọ̀ fún yín ọjọ́ ń lọ nǹkan ṣẹlẹ̀ káàkiri ẹ lọ wọ àwọn ẹ̀yà yòókù lórílẹ̀‐èdè yìí kí ni àwọn gbájúmọ́ sí gbogbo èèyàn ń sọ̀rọ̀ bó o ní ìlú wọn ṣe rí ìrìn jẹ ẹ̀yìn bọ́ bí ìjà ẹ kéré síjà mo sì ní ẹ já mi lórí ọ̀rọ̀ yìí níjọ́ kìíní àná tẹ́ ẹ bá rántí nígbà mo sọ̀rọ̀ lórí bájá bá pẹ́lẹ́dẹ̀ jẹ́ àgún láàgùn tẹ̀tẹ̀ bájá pẹ́lẹ́dẹ̀ jẹ́ àgún láàgùn tẹ̀tẹ̀ ẹ lọ wo dáadáa mo sọ̀rọ̀ ńbẹ̀ mo ní kì í ṣe nǹkan tó kànú nílẹ̀ Yorùbá bó o là bó wa ó ṣe péye bó òun ò ṣe ní pa wá mọ́tà bó òun ò ṣe ní jẹ wá mógún tí mo jà fún ìjọ náà lọ́nà ayé yí síbòmíì ayé yí síbòmíì mo dẹ̀ ní ìdí tí mo fi sọ̀rọ̀ yẹn ìgbà tá à ń sọ̀rọ̀ yìí ogun ti kó ìlú mẹ́wàá nílẹ̀ Kwara gbogbo wàhálà ipọ̀ ó tún sọ wọ́n nìyàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ò dákẹ́ ẹ wá kiri sítàn ẹ wá ń pa ìwọ làgbà a ti sọ̀rọ̀ lórí ẹ̀ àti já mi ẹ jẹ́ àmọ́ tuntun ọ̀sẹ̀ tuntun mi ìlà tó mú lónìí orí ọ̀rọ̀ èmi òjò ìwọ ojú mi òun náà láṣẹ wà tẹ́ ẹ bá kan Facebook yín sì ẹ bá lọ ní rẹpẹtẹ bẹ́ẹ̀ gbé sí YouTube òun lẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ gbé TikTok òun lẹ́ẹ̀ máa rí kí ló dé tá a já mi lórí ẹ̀ yóò bà nǹkan jẹ́ mọ́ yín lọ́wọ́ ìrégbè ni ìrégbè èmi tí mò ń pariwo pé ìrégbè ni mo mọ tí mo rí Ọlọ́run ọba ò ní jẹ́ wọ́n pa yín mọ́tàn ìran Yorùbá torí mo rí pé ẹ fẹ́ràn ìrégbè púpọ̀ ẹ wàá jókòó sí di nǹkan èrò tó wá wà ń bẹ̀ wá pọ̀ ṣé ẹ mọ̀ pé ibi tí èrò bá ti pọ̀ kì í sọ́gbọ́n ń bẹ̀ ni mo fi máa sọ pé ìwọ̀n bá péréte báyìí náà lèèyàn fi ṣèlú
ibi èrò bá ti pọ̀ yìí ẹ máa kíyèsí sídà kí wọ́n máa tẹ́lá dandan kan àbí kí ìrìgbè kan máa ṣẹlẹ̀ ńbẹ̀. ẹ wà tẹ́ bá wá padà débi tẹ́ ẹ ti ń ṣèrìgbè kiri ẹ wà máa jẹ́ wọn wọ́n tó ti ṣe kínní yìí ni wọ́n ti yàn yín jẹ alẹ́ yìí náà dẹjú lẹ̀ báyìí nǹkan ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó gba kí gbogbo wa tẹ́tí lẹ́kọ̀ọ́ ká máa fojú sùnmùnùkùn wo bí sí ń lọ bóun ò sí nípa Yorùbá mọ́tàn bóun ò sí ní jẹ wá mógún àwa dákẹ́ àwọn wíìrì gbé lójoojúmọ́ tó bá tún náà lè ba ìṣúlẹ̀ ní ẹ̀ tó ti rí bíi caption bíi mẹ́jọ Aláàfin bá sọ ní Ọ̀ọ̀ni bú Aláàfin bú Ọ̀ọ̀ni Aláàfin lòun ò ní gbà Ọ̀ọ̀ni sọ pé Ọ̀ọ̀ni ti sọ̀rọ̀ o ẹlòmíràn ti Ọ̀ọ̀ni tó ti sọ tuntun o kí là ń bá kiri kí la fẹ́ gbà ń bẹ̀ ẹ̀ sì jogun omi ẹ jogun omi kẹjogun ó sinmi káyé wíìrì gbé ẹ jogun omi ẹ jẹ́ kó gun ó sinmi ní ti ń bẹ́ńlẹ̀ ju gbogbo ń tẹ́ ń pariwo yìí lọ lákòókò tá a wà yìí sódùgbà tó gun tá a ń pariwo yìí bá wá tó bá wọlé lójijì báyìí lára yóò wà túká bóun lẹ́ ṣe múra a ní ẹgbáradì a ti ṣe gbogbo oríṣiríṣi aṣàkàwé fún yín kò sí ní tó mú bọ́ àfirégbè yóò bá ṣe fẹ́ràn régbè báyìí kí ni yẹn jẹ mí lógún gan o ó jẹ mí lógún gidi gan àwọn àmọ́ gbéró kiri ẹyẹ wírégbè ẹja já mi lórí ọ̀rọ̀ yìí ẹ já mi lórí ẹ̀ àkókò ìkọ́ ẹ wá nǹkan míì sọ tí ó ṣe ìlú wa láǹfààní níjọ́ tí Ọ̀ọ̀ni àti Aláàfin ti ń jà láti gba ìwáṣẹ̀ ǹjẹ́ ẹ ti wá rí àǹfààní kan tílẹ̀ Yorùbá jẹ lérè níbi ìjà wọn gbogbo wa pátá ti pọ̀ kẹ̀kọ́ wá tí mo bí ta tò sí kò nídìí ká ẹ máa dún tìrégbè tẹ́ ẹ bá ti dún tìrégbè ìrégbè ó máa fi yín gbálẹ̀ tó bá dọ̀la láti sára fún àtúndì òkè I give Ọ̀ọ̀ni 24 hours ẹ tó bẹ̀rẹ̀ régbè mi ẹ tó fọdí di oṣù kan ẹ tó fi sọ̀rọ̀ régbè ẹ wo dé tìjọ́ tọrọ yìí ti jáde ẹ wo ìparí oṣù August 31st ká sì wà lórí régbè ẹ dákun nǹkan ṣe Yorùbá gan o aburú ṣẹlẹ̀ Yorùbá gidi gan níbi ìrégbè ẹ mú nǹkan míì náà ṣé dandan ni kó jẹ́ pé ọ̀rọ̀ Aláàfin àtọ̀ọ̀ni nìkan láàmú yẹn dúlẹ̀ Yorùbá lójoojúmọ́ ni. téèyàn bá fi hàn jọyà àwòdì tí ò bá ṣá ṣéyàn ò ní parú olóyè bẹ́ẹ̀ tì ní ẹ pa wọ́n tì mo ti sọ fún kíní fún yín. ẹ̀yin wá tó sọ ńlá ẹ̀ wá ń pa ìtàn káàkiri ẹni tí ó parọ́ tàn ẹni tí ó sọ òdodo tàn ẹni tí ó sọ oríṣiríṣi ìwé tó ti kú wọn kó gbàgbé wá níbo lẹ́ ń bẹ́lẹ̀ lọ Aláàfin ń bẹ láàfin rẹ̀ tí ń jẹ́ màlà àti gbẹ̀gìrì Ọ̀ọ̀ni ń bẹ ń bẹ tí ń jiyàn tí ń fẹ́ mọ funfun lé lórí tí wọn ò rí gbogbo àwọn kìnnìún àwọn èrò ẹ̀yẹ wá bọ́ ọ̀tà ìwọ́n ń ṣèrégbè ẹ gbàgbé ẹ jẹ́ àmọ́ tuntun oṣù tuntun láàmú lọ́la ìsọ̀rọ̀ régbè iná látọ̀ gbé wọ́n oṣù tuntun ni ewu tó tọrọ ti ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ oṣù yìí adẹ̀gbé títí dìwò yìí dìwò tá a wà yìí nǹkan ṣe Yorùbá o wàláì ẹni bá ní nǹkan ò ṣe Yorùbá ẹni náà tara rẹ̀ ní ìrégbè ejogun mi ẹ jẹ́ kó gun ó ṣe mi. bàbá wa kan láti ilé Òṣogbo bó tẹ̀ jẹ́ pé àwọn náà tó tọwọ́ bọ díẹ̀ nú àwọn ọ̀rọ̀ ta ni wọ́n mọ̀ sọmọ́ ọ̀hún ṣùgbọ́n wọ́n jẹ́ kí àlàyé ó yé wa pé nǹkan ṣe ilẹ̀ Yorùbá wọ́n sì sọ̀rọ̀ wọ́n fa kò mú òkun ọ̀rọ̀ yọ ń bẹ̀ fídíò wọn wọlé tọ̀yìn sí tẹ́ ẹ máa wò ó kẹgbọ́n tí bàbá ń sọ. abẹ́lẹ́ burú gan àwa mọ̀ yín pé ẹ ní relationship tó dà pẹ̀lú Ọ̀yọ́ bàbá ẹlẹ́bùrú gan irú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ ní Aláàfin ìníjọ́ olóde tó ń fa wàhálà Ọ̀ọ̀ni ìrìṣà ló lọ́ ń fa ìrù kìnìún níbi tó wà tó bá ti wá fà á wá tú àgbàdo síta Alexandra jẹ Báṣọ̀run Àgbákin oyè àwọn Ọ̀yọ́ Mèsì mélòó nínú ẹ̀yin wèrè police dog yìí ló sọ̀rọ̀ kò sẹ́ni tó sọ̀rọ̀ nínú yín o ọ̀rọ̀ ìsí wà lẹ́nu mi fún gbogbo nǹkan tó ṣẹlẹ̀ o mò ń bọ̀ lórí ẹ̀ lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ pé mi ì ní sọ̀rọ̀ àfi kí n gbá ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ bórí kì í ṣe jẹ́ gangan ìdómògùn ni mi Akínlàjà èpò tí pọmọ ìyá ètò tó torí ọmọ ọlọ́mọ ipò tí ò lọ́kọ́kọ́ tí ò lọ́kọ́ fẹ́ tó mú kí tó fi gbaya lọ́wọ́ aláya ọmọládé ńlàdé ládé Aláàfin òládé adé aládìkúnlá gbàfà Láàfin oríkì tèmi náà nìyẹn o wọ́n fẹ́ mú Sunday tó ní kó fi ń tápò mú mi kí ni tèmi pẹ̀lú èèyàn fẹ́ mú Sunday tá ló sọ fẹ́ kó fẹ́ mú Sunday. good evening everyone ó kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàrọ̀ jìrì mo ṣe ẹ̀là mo yìnbọn
iṣẹ́ lámòye ìbọyè níbẹ̀ ṣe là àbọ̀ ṣiṣẹ́ kíkí tó lóògùn jùlọ nílẹ̀ adúláwọ̀ àbọ̀rú àbọ̀yè. Almoruf àbí kí ni wọ́n ń pe orúkọ ọmọ òpònú yìí torí tí ìwò bá jẹ́ ọmọ òpònú tó o bá ní àgbà tó lásán lórí ìkọ́ ọ̀ lè ní bàbá rẹ̀ ń ké bí ajá. Ìlú tẹ̀wà yẹn ìlú yìí ìlú tẹ̀wà yẹn ó máa ń gùn yín gan tí wọ́n bá jẹ́ ọmọ Yorùbá gidi ni látìgbà tí àwọn ọba yẹn ti di àwọn ọba méjèèjì yẹn kí ni ìrànlọ́wọ́ tí wọ́n sì sílẹ̀ Yorùbá. Gbogbo àwọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn lọ́balọ́ba yẹn kí ni ìwọ rí dá sí níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́gbọ́n wo ló sọ tí ẹ bá jẹ́ pé ní òpònú nìwọ ààrẹ Almoruf kí náà korúkọ ẹ̀ wàá kà déédé sọ̀rọ̀ bí ẹni tó rí rẹ ò pé torí tó rí rẹ bá pé ni kò ní mọ bú àwọn bàbá rẹ pàjá ni wọn. Òpònú ọmọ olórí ibú ọmọ amoko mẹ́kọ̀ọ́ ọmọ wèrè ọmọ ní máa ń sọ wọ́rọ̀ tó sọ sí àbàbà rẹ wọ́n náà rí pé ẹnu rí ògbà ọmọ ní àbàbà rẹ̀ ń gbó bí ajá tó bá jẹ́ pé lórí rẹ̀ pé ni wàá mọ̀ wípé èèyàn máa ń pẹ̀tù sáàrin àwọn lọ́ba lọ́ba ni pàápàá ọba méjì ta focus nílẹ̀ Yorùbá nílẹ̀ adúláwọ̀ wa Ọọ̀ni ọba Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́. Kí ni àwọn ìrànlọ́wọ́ tí ẹ̀yin gẹ́gẹ́ ti ṣe sílẹ̀ Yorùbá wádúró sòrò tá a ní ṣùgbọ́n kì í ṣe ẹ̀yin arígbẹ́bí mọ̀dàrú ní. ẹ ní tún nǹkan tó yẹ kẹ́ tún ṣe ẹ ní tún ṣe lẹ́yìn kẹ́ mọ́ bàjẹ́ sí ni kí lè rí wa tá a rí jẹ lórí àwọn ọba yẹn. ẹ wo bí ogun ṣe ń kó ọmọ Yorùbá tí àwọn Fúlàní ń wá lọ́tún lósì ẹni tí wọ́n bá pa wọ́n gbowó lórí rẹ̀ ṣùgbọ́n ibi tẹ́ wà yẹn ẹ ti lérò wípé kẹ́kẹ́ sọ̀rọ̀ kẹ́ jábọ́ gbàtẹ́ ti wá Nàìjíríà lálá yín tó dẹ́rù lọ sókè ilẹ̀ ló ń bọ̀ o tí wọ́n wá ń fi ẹnu òkè tó ń fi lu tìsàlẹ̀ tó ń pin bàbá rẹ̀ lájá bọ́ máa já sí máa ń ṣe ló ń ṣe yẹn náà láti fi lájá ló bí bàbá rẹ̀ ọmọ ìran kíran ní máa ń sọ̀rọ̀ bọ́ sí sọ̀rọ̀ yẹn. ọwọ́ afẹ́ sọ̀rọ̀ ọ̀n dàpọ̀ ẹlẹ́bù ìbọn wọ́n ń pè ọ́ bàbá tiẹ̀ lájá ọmọ ìran kíran nìwọ. ẹ̀yin olórí burúkú ọmọ ìtẹ́ bá ti wà nílùú òyìnbó ẹ máa sọ̀kò bànújẹ́ sí ìdílé bàbá yín ni ẹ ti ń wo wípé ibẹ̀ yẹn lẹ dúró sí kò sí nǹkan kan tí ó ṣe yín. àwa tá a wà ní Nàìjíríà tá a wà nílẹ̀ Yorùbá a fẹ́ kí ìlú bàbá wa ó dáa. àwọn òṣèpẹ́ àti bú ọba kan fọ́ba kan torí kò ṣe nǹkan tá a pè wọ́n sí nìyẹn. tó bá jẹ́ pé lórí rẹ̀ pé dáadáa tó jẹ́ pé ọmọ Yorùbá ni ọ́ torí rẹ̀ ò sì dàrú tán bàbá rẹ̀ ṣàjá lóòótọ́. Now go to Kwara State ẹ ò bá àwọn Fúlàní ṣe wọn báṣabàṣa tó ń pa àwọn ọmọ ọlọ́mọ tó ń pa àwọn ọmọ bàbá wa tó ń pa àwọn ọmọ yá wa dànù tó tún gbowó lórí wọn. kí làwọn ìjọba Kwara State ṣe sí wọn ṣe nǹkan kan náà wọn tún ní gbà tí wọ́n tún gbé security wà tún lọ gbé òbòròrò wá pé kán máa sọ wọn kán máa gbé Fúlàní wá kán máa sọ wọn àwọn tí wọ́n wọlé mú wọn ẹ wo dídì ìlú ló ti dáwóró. ìgbà yìí gẹ́gẹ́ làwọn Kwara State wọ́n mọ̀ pé ọ̀tọ̀ ní Yorùbá ọ̀tọ̀ ní Fúlàní kí lèrè àwọn abiyamọ yẹn tẹ́ mú ọmọ wọn tí wọ́n pa nípakúpa o ẹ̀ ní sọ yẹn bẹ́ẹ̀ ṣe máa dà ní àwọn ọba yẹn rú sí iná lẹ́mọ̀ wá. ọba tí ò gbàbẹ̀ tẹ́lẹ̀ lórí wa tí ò gbára sàn kankan lórí wa wọn ò nídìí àti mọ ìjà nígbà tó ti gorí ìtẹ́ bàbá wọn bí Nàìjíríà bí ìlú bàbá wa ó ṣe dà tá à ní rogun níwájú rogun lẹ́yìn mọ́ ló yẹ ká mọ̀ ṣe tí àwọn ọba méjèèjì bá wá ń jà ságbà tó ń jà sí kí lẹ́yìn aṣíwájú rò láti pẹ̀tù sáwọ̀ torí wọ́n jáde ní ìsìn ààrẹ Almoruf ó fẹ́ kọ́ fún mi lésì o
torí wọ́n jáde nísìn ò ń gbé ẹnu bàbá rẹ̀ sùn ọlájà ní bàbá rẹ̀ ọgọ̀ sí ń tọ́ sọ yẹn ó dẹ̀ ju ẹnu wọn tó bí ọ lọ. ṣé lóòótọ́ ni ṣé rọ́ ni tell me ìgbà tá a jọba torí kálíbà ní ìfọ̀kànbalẹ̀ táwọn ọba yẹn lórí ìtẹ́tẹ́tẹ́ ń jà ságbà ṣé ta nìkan wá ṣe nìyẹn. definitely àwọn gan ní nǹkan kan tẹ́ ń gbà lé a lórí tí wọ́n bá ní pé àwọn gan gbowó ẹ̀mí wa wọ́n ní nǹkan tẹ́ náà why ṣé ìjàlá ní kán wá jà ni ṣé jàgbàlá ní kán wá jà. tí ẹ bá jẹ́ pé lọ́ bọ ajá nìwọ̀ yìí ẹ máa sọ̀rọ̀ sáwọn aṣíwájú wa bígbà tó bá jẹ́ pé ní ẹ̀yin lẹ pè wọ́n síbì kan. Ikú ni máa ń gbàsọ lọ́rùn ewúrẹ́ wọ́n ti dórí ipò bàbá wọn mọ́ káì ọlọ́mọ fi kú pa wọn o. àtọ̀ní rìsà àtàláàfin Ọ̀yọ́ ẹjẹ́ á wá ọ̀rẹ́ kọ̀rẹ́ ni ẹ má jà wọ́takọ́ta. tó bá mọ̀rọ̀ sọ dúró síbi tó wà ṣùgbọ́n kankan tẹ́mi kàn mọ̀ ní pé atakóró kan ò ní mọ́ ọmọ rẹ wọnú àdó. tẹ́yìn bá wọn pẹ́ wà nílùú òyìnbó ẹ kàn máa sọ̀kò ìbànújẹ́ sí ìdílé bàbá yín tẹ́lẹ̀ rò pé bóyá ibi tẹ́ wà ẹ̀ ní wálé mọ́. kí ni àwọn nǹkan kan tó o ti ṣe nílẹ̀ Yorùbá yìí sọ àwọn nǹkan tó ti gbé ṣe ẹgbẹ́ nǹkan kan sí ju pé kẹ́ fi ọ̀rọ̀ ẹnu kẹ́ fi dá bátàlì sáwọn aṣíwájú wa lára tí ó dẹ̀ yẹ kó rí bẹ̀ bíra rẹ lérè kí la pa àwọn ọba yẹn fún kí ni wọ́n ń ṣe dàgbà la pè wọ́n sí ni lọ́yọ̀ọ́ state yẹn ojoojúmọ́ lógún lọ ká ọmọ bàbá wa bẹ́ o gbogbo Fúlàní àlejò wa donílé onílé wa dàlejò àwa sinmi nílẹ̀ Yorùbá ìwọ wá jáde wọ́n wá ń pè wọn bàbá rẹ̀ wọ́n ń pè wọ́n lájá ọmọ ajá nìwọ̀ tí wọ́n bá sọ ọmọ ajá ni wọ́n mọ nǹkan tó kù. ṣé jágbà ló kù kí àwọn ọba méjèèjì yẹn máa jà ìlú tẹ́ ìjọba lé lórí ìlà yìí ló ń ṣẹlẹ̀ ṣé tá a pè wọ́n kó wọ́n wá ṣe nìyẹn. wọn kì í bú ọba aládé wọn kì í bú àgbàlagbà àwa tá a mọ nǹkan tá a fẹ́ jẹ́ lọ́jọ́ ọ̀la tá a mọ nǹkan táwọn ọmọ wa náà máa jẹ́ lọ́jọ́ ọ̀la a ní láti ṣe kíni láti fi ìwà rẹ̀ báwọn àgbàlagbà yìí sọ̀rọ̀ bóyá Elédùmarè lè bá wa tó láti ọ̀dọ̀ wọn pé káwọn àgbàgbà yẹn kan dorí kodò fún wa kílẹ̀ Yorùbá ó lè nítumọ̀. so o ti túmọ̀ sí pé ibi tó wà yẹn ò ní wálé mọ́ ìwọ fi ń gbẹ́nu àwọn bàbá rẹ̀ sàn ló fi pe àwọn bàbá rẹ̀ lájá nílé ọmọ ajá nìwọ náà o mọ nǹkan tí Ẹlẹ́bùbọn ti gbèsè inú ayé yìí o mọ iye àwa tá à ń jẹ ní lábẹ́rẹ́ ni àgbáwó ńlá l'Ẹlẹ́bùbọn ó ní ààrẹ gbogbo wa pátá l'Ọ́ṣun state so ṣé wọn á lọ yẹ kí wọn mọ gbẹnu rẹ sọ̀rọ̀ ṣé bá dé pé ló máa lè ní ìwọ lásán lórí ìkọ sọ fún mi kí ni contribution rẹ lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba yẹn pàápàá lórí ọ̀rọ̀ Nàìjíríà ẹ̀yin tí gbogbo ẹ̀yin ti kú ń bẹ̀ tán tí ó bá bàjẹ́ kó bàjẹ́ wà máa fi ọ̀rọ̀ orí gbogbo ẹ̀ máa fi ránṣẹ́ sí bàbá yín lé ààrẹ àgbọ̀n roof jó ìrè ó pé tó bá ti mọ̀ pé ọ̀ ní lè dá sọ̀rọ̀ lọ́ba ẹ di ọba yín mú lọ́yọ̀ọ́ káà tó jọ́sùn kan di ọba wọn mú àwọn ọba tó yẹ kẹ́ bá pẹ̀tù sí yẹn nínú kankan dákun káwó yàtá ń jẹ nílẹ̀ Yorùbá
ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni tó nílé ń dàlejò tálejò wa ń donílé ó mọ yí ọmọ wa bá rẹ tó gun ti kó ní lọ́yọ̀ state mẹ́rin wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mọ́ ẹni tí ẹni kò dákúndùn nínà ṣe tọ́wọ́ pàwọn ọba yẹn sí nìyẹn kí ló gbòdìyàn mọ̀ sọlẹ̀ ká mọ̀ nǹkan tí wọ́n tó kí wọ́n ní tí mo pa aláṣíwájú tí wọ ààrẹ àdìmọ̀rúfù tó sẹ́nu àlọ́ alúbí ajá dìgbò yìí tí wọ́n wá ń gbẹ́nu bàbá rẹ̀ sọ́dọ̀ pé bàbá rẹ̀ lájá wá wọ́ọ̀nù ẹni o téèyàn ò bá ti lè ran ìyàwó lẹ́rù àbí ran kíní kalẹ̀ wọn kì í dì sí o à ń jẹ ìkúrú kó tán láwo ni ẹ má tó gbàwó ẹ̀ síbẹ̀ ẹ ṣọ́ra tó bá fẹ́ mọ̀ kó fẹ́ rí hàn bàbá rẹ̀ fín kọjá sóde Ọ̀yọ́ níbi tí wọ́n ti bí hàn bàbá rẹ̀ kọ́ lọ́mọ pé ẹ lájá níbẹ̀ o àwa respect àṣìwájú wa gan sọ gbọ́ gbógun kọ́ àrí mi àbí ká ṣe kí gbogbo káwọn ọmọ wa náà lè bá nítumọ̀ ẹ wá ti torí pé wà nínú ìbò ìwé mọ̀ gbẹnu òkè wọ́n mọ̀ fi lù sàlẹ̀ kọ́ bàbá tó bá wà ọ̀ ní sóríire. ẹ tó gbọ́ apá kejì tó ta fẹ́ mú wá ẹgbọ́n tí brọ́dà wa yìí náà tún sọ nípa kí ni ń jẹ́ Yorùbá ẹgbọ́rọ̀ tiwọn náà àwọn fídíò tiwọn náà wọlé ní ìsìn. fẹ́ tú àṣírí kan nígbà táwọn ọ̀rọ̀ Ọ̀yọ́ tó má tiẹ̀ kọ́kọ́ sọ fún wa wípé àwọn fún olórí aládìbò ní 48 hours wọ́n ní tí olórí aládìbò bá máa ṣe àwọn ṣe nígbà táwọn máa ṣe máa mi gbogbo ilẹ̀ Yorùbá kìkì ẹ̀rọ kọ́kọ́ bá mi wípé jagunjagun máa làwọn ará òlú Ọ̀yọ́ ṣé kìí ṣe wípé wọ́n fẹ́ ṣe bí àwọn baba ńlá wọn ti ń ṣe wọ́n fẹ́ jẹ́wọ́ ọmọ ọkọ wọ́n fẹ́ jẹ́wọ́ akọni fún wa ṣùgbọ́n gbàdé 48 hours pé táwọn Ọ̀yọ́ dédé gbé dọ́kúmẹ̀ntì kan jáde tán ní treaty kan tí òyìnbó kọ fáwọn wípé àwọn lórí gbogbo ọbalẹ̀ àwọn olóyè ọba gbogbo ọbalẹ̀ Yorùbá ẹ̀yìn pa ní pé ṣé kò jù báyìí lọ ní kò jù báyìí lọ wọn ní lóòótọ́ àwa náà jẹ̀bi because nínú treaty yẹn lẹ̀ ń wòye wọ́n kọ́ síbẹ̀ lóòótọ́ wípé àwọn Ọ̀yọ́ náà ló ń jẹ́ Yorùbá ẹ má dàgbàgbé wípé orúkọ Yorùbá yìí àwa kan ti kọ́ tẹ́lẹ̀ according to nǹkan tí wọ́n sọ fún wa wọ́n ní àwọn ẹ̀yà Fúlàní kan ló fún àwọn kan ní orúkọ yẹn ń gbà yẹn látàrí ìwà báyìí tí wọ́n ń wù sí àwọn Fúlàní yẹn wọ́n dẹ̀ ní ìtumọ̀ orúkọ yẹn ní ọ̀dọ̀ àwọn Fúlàní ní Yáríbá wọ́n ní Yáríbá dẹ̀ túmọ̀ sí ẹni tó ń wù báyìí wọ́n ní Yáríbá yẹn túmọ̀ sí ẹni tó ń wù báyìí ṣùgbọ́n àwọn linguists àtàwọn historians wọ́n wò bí àwọn lè ṣe àtúnṣe sí orúkọ yẹn especially àwọn linguists wa nílẹ̀ tó jọmọ Yorùbá pé bí a lè wá ìtumọ̀ míì fún orúkọ yẹn tó máa a lè wá ìwọ̀n ìpìlẹ̀ míì fún tí a lè fún wa ní ìtumọ̀ míì nínú èdè Yorùbá kó tó gbé àwọn ọ̀rọ̀ Yorùbá gbogbo ẹ̀rọ kí ló dé bá tá a fi adopt orúkọ yẹn tẹ́lẹ̀ nígbà yẹn ni pé àwọn gbogbo àwọn tó bá Ọ̀yọ́ pàlà Ọ̀yọ́ nígbà yẹn orúkọ yẹn ni wọ́n ń pe àwọn ará Ọ̀yọ́ àwọn òyìnbó náà orúkọ yẹn ni wọ́n ń pe àwọn ará Ọ̀yọ́ àgbà orúkọ ilé ó ti popular àpèlé ní kápẹ́ kódà ẹ jẹ́ kí a kó máa fi pé gbogbo ọmọ aládé ńgbà yẹn táwọn mọ̀ pé orúkọ tí ó ní ìtumọ̀ tó fún wa ní nǹkan míì tí ó ṣe ṣùgbọ́n síbẹ̀ torí pé wájú orúkọ tó gbilẹ̀ táwọn èèyàn mọ̀ up till this moment àwọn èèyàn sì ń wo ọgbọ́n tó máa dá láti wá ìtumọ̀ míì fún orúkọ yẹn ní èdè wa tó yẹ pé táwọn Fúlàní bá tẹ̀ sọ pé Yáríbá kan tó túmọ̀ sí lélẹ̀ àwa lè sọ pé nínú èdè tiwa kò túmọ̀ sí nǹkan bẹ́ẹ̀ káwọ̀ Ọ̀yọ́ tó dàbò ẹ̀rọ treaty yẹn lélẹ̀ náà wẹ̀ jáwọ́ sọ̀rọ̀ nípa treaty yìí ó dùn mí gan wípé nígbà táwọn Ọ̀yọ́ ní tí 48 hours yẹn bá pé tí bàbá wa ò mú àṣà wọn ṣe nǹkan táwọn máa ṣe máa bà wá lẹ́rù àṣẹ treaty náà fẹ́ gbé jáde ṣé mọ̀ wípé bí àwọn òyìnbó ṣe sign treaty pẹ̀lú àwọn Ọ̀yọ́ náà wọ́n sign pẹ̀lú àwọn tó kù wọ́n sign pẹ̀lú Ìjẹ̀bú náà bó ti fi tìjẹ̀bú hàn wá nínú fídíò kan tí mo ṣe àbí tìjẹ̀bú lélẹ̀ ọ̀tọ̀ according to treaty yìí wọ́n indicate ẹ̀ síbẹ̀ wípé àwọn Ọ̀yọ́ ní oúnjẹ Yorùbá ṣùgbọ́n àwọn ìlú wo wá ní wọ́n kó sábẹ́ Ọ̀yọ́ torúkọ yẹn jọba wọn wí àwọn ìlú wo ló wà lábẹ́ Ọ̀yọ́ torúkọ yẹn jọba wọn wí àwọn ìlú yẹn lé o Awẹ́ Akínmọ̀rin ẹ̀yìn àti irin bẹ́yẹn Ìlọ́ra Pápá Tẹ̀dé àti Sábẹ̀ àwọn ìlú tó wà lábẹ́ ìṣàkóso Ọ̀yọ́ nínú treaty yẹn tó wà under the authority of Ọ̀yọ́ kódà tẹ́ bá ń wo treaty yẹn gan wọ́n tún fún Aláàfin ní authority láti máa pàṣẹ fún àwọn ìlú tó mo dárúkọ yìí kí ni wọ́n sọ according to this treaty wọ́n àdẹ̀ sọ́nu treaty yìí pé Aláàfin Ọ̀yọ́ lórí gbogbo ọba tó jẹ́ ọba aládé nílẹ̀ kóòtù òjìbí àbí wọ́n sọkọ síbẹ̀ so wọ́n tún gbé agbára fún Balógun Ìbàdàn gan ju Aláàfin Ọ̀yọ́ lọ́nu treaty yìí now
ẹ wá jẹ́ ká wo tìfẹ́ ẹ jẹ́ ká wo tìfẹ́ lílé tí wọ́n sáyìn pẹ̀lú Ifẹ̀ ẹ wá wo adúrú ìlú tí wọ́n kó sí abẹ́ Ifẹ̀ gbogbo àwọn tó wà ní abẹ́ Kingdom of Ifẹ̀ yẹn ni wọ́n ló wà nínú kíní red ẹ̀wọ̀n yẹn ẹ wá wo iye ìlú tí wọ́n kó síbẹ̀ wọ́n tún wá gbé Ìbàdàn jurisdiction sí abẹ́ ibẹ̀ wọ́n fẹ́ ẹ wá wo nǹkan kan bí o ẹ mọ̀ pé nígbà tí wọ́n sign treaty pẹ̀lú àwọn Ọ̀yọ́ tán wọ́n wá gbé wọn sí under the influence of Ìbàdàn and Dagbalógun of Ìbàdàn so ó mì pé ó serve as jurisdiction wọ́n wá gbé jurisdiction yẹn tí Ọ̀yọ́ wà nú ẹ̀ tí Ìlọra wà nú ẹ̀ wọ́n wá gbé padà wá sí abẹ́ Ifẹ̀ kingdom now wọ́n fẹ́ dábàá kan àwa ọmọ kóòtù òjìbí tí Ọ̀yọ́ bá sọ wípé àwọn làwọn ń jẹ́ Yorùbá pé ká fi orúkọ àwọn sílẹ̀ fún àwọn kí ló táwọn náà lè wá orúkọ mi tó máa sọ gbogbo ọmọ kóòtù òjìbí papọ̀ ẹ má gbàgbé pé àwọn Ìjẹ̀bú ṣé Ìjẹ̀bú àbí Ẹ̀gbá ni wọn àti Ẹ̀gbá orúkọ yẹn rárá ìwé ìròyìn kan tó jáde nígbà yẹn ìwé ìròyìn wọn pè ní ìwé ìròyìn Yorùbá àti Ẹ̀gbá nígbà yẹn wọn ní àwọn ò jẹ́ Yorùbá ń tà wọn tó àwọn náà máa pe orúkọ yẹn kì í ṣe orúkọ kan tí ó yẹ kéèyàn jẹ ṣùgbọ́n àwọ̀ tó kù àwa fìfẹ́ gbà pé àádọ́gbọ̀n sí pé àwa ìtumọ̀ tó pẹ́ orúkọ yẹn nínú èdè wa tá a fi dàrú mọ́ àwọn Fúlàní yẹn lójú ṣé ń gbọ́ mi ṣùgbọ́n sìn ọ̀rọ̀ ti débi tí a ti máa sọ ẹ jẹ́ ká wá orúkọ mi tá a máa fi gbogbo ọmọ kóòtù òjìbí èmi dẹ̀ fẹ́ dábàá wípé ká máa pínra wa ní ọmọ aládé nítorí pé ní gbogbo ayé yìí ìran wa nìkan ló ń dé adé tá à ń dé yìí ibì kan ló dẹ̀ ti bẹ̀rẹ̀ tó jẹ́ Òtúfẹ̀ adẹ̀ máa ń pe bàbá wa Ọ̀nìrìṣà ní olórí aládé gbogbo ó túmọ̀ sí pé gbogbo ọba tó bá ti ń dérú adé wa yìí abẹ́ ìṣàkóso Ọ̀nìrìṣà ni wọ́n wà ọba tó wá sọ pé òun ò sí ní abẹ́ ìṣàkóso Ọ̀nìrìṣà kó máa dé fìlà tàbí kó máa wé láwàní tàbí kó máa dádé àwọn òtútù bá mú táwọn ibò máa ń dé yẹn ṣùgbọ́n tó bá ti jẹ́ ọba ní ọba jẹ́ ọba ni wọ́n ń pe adarí ìlú ẹ̀ tó dẹ̀ ń dé adé abẹ́ Ọ̀nìrìṣà ló wà gbogbo wa ọmọ aládé náà wọ́n máa pè ra wa báyìí àjẹ́ Yorùbá wọn lóòótọ́ kódà Daniel ẹ̀ ti gbọ́njú láyé ikú bàbá yèyé bàbá wa tó gbèsè gbogbo ìjà tí wọ́n bá bàbá wa síjú adé jà yẹn à nígbà torí àwọn nǹkan kan wà tó yẹ pé ó padà ń clear sí wa ń sìn láwọn nǹkan tí bàbá sọ ń gbà yẹn bàbá wa ikú bàbá yèyé tó gbèsè bàbá wa Lámídì àwọn làwọn pàtàn wípé Odùduwà bí ọ̀kan bí kan ṣoṣo mo ti release ọjọ́ yẹn ọ̀kan bí ẹ̀lúwà bí ọmọ méje whereas ìwádìí jẹ́ ká mọ̀ wípé Odùduwà ló bí ọwọ́ Òbòkun Odùduwà ló bí ọwọ́ Òbòkun tó ń Ìjẹ̀ṣà kódà ìwádìí mi tí wọ́n padà ṣe nísìnyí tún jẹ́ kí n mọ̀ wípé ọwọ́ Òbòkun tún ní ẹ̀gbọ́n ní obìnrin so níbo wá ní bàbá wa tó gbèsè tí wàá rí ìtàn tiwọn pé Odùduwà bí ọ̀kan bí nìkan ọ̀kan bí wá bí ọmọ méje gbogbo wa gbogbo ẹni tẹ́ ń wò mí gan-an máa ń gbọ́nù tán wípé nígbà tí bàbá Odùduwà tójú wọn ṣe báyìí ọmọ wọn àbígbẹ̀yìn wọn lọ bu òkun wá bàbá wa láàfin Ọ̀yọ́ òsì wa pátán mọ́tàn bàbá wa tó gbèsè tí wọ́n sọ pé ọ̀kan bí nìkan ni Odùduwà bí níbo ni wọ́n fẹ́ fi ọwọ́ bòkun sí ṣáà ti pé àwọn bàbá wa ń gbà ìwé ni wọ́n kà àṣírí ṣe ń tú ni gbogbo wọn àwọn bàbá yẹn ìwé ni wọ́n kà ìwé táwọn bòde mọ́ ṣọ́ọ̀ṣì tàbí wà nú ẹ̀ bọ́dà wo nígbàrú ẹ̀ lójú dé là ẹni kó kan lè dédé jókòó sí mi kó kàn kọ ìwé tó ní ìtumọ̀ I'm also a creative writer mo èmi náà ń kọ ìwé so ó máa kí n tó lè believe nínú nǹkan nìkan kó máa ń pẹ́ máa kọ́kọ́ wò pé nǹkan tó kọ yìí ń bọ̀ ló ti rí materials tó lò bàbá yìí ògbó ń gbà yẹn torí pé kí ni ẹ̀ fẹ́fọ̀ wọn tàbí ìdẹ̀kọ̀ wé yẹn tó fẹ́fọ̀ wọn ọmọ ìlú wọn náà ní Reverend Johnson and Reverend Johnson ọmọ Ọ̀yọ́ ni so ó kọ kí ni yẹn láti fẹ́fọ̀ wọn àwọn náà wà ń pa fún àwọn ọmọ pé àwa padà máa járọ̀ yẹn lénìí so ẹ̀yin ará Ọ̀yọ́ àkórìíra yín abẹ́ ìfẹ́ lè padà wà tó bá ní àjẹ́ Yorùbá mọ́ ṣùgbọ́n ọmọ aládé ni àwọn máa jẹ báyìí ẹni tó bá tẹ́ lọ́rùn ó gbádé wálé kó máa dé fìlà kò sí wà láǹbẹ̀ this is Adomade bye for now. tó pàtàkì tèmi ni pé àlàyé tí bàbá yẹn ṣe èyí lè gbọ́ yé wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gbóngbòn wọ́n ń ká àwọn èèyàn ní Ọ̀yọ́ Fúlàní ń wọlé wá tọ̀yìn wá wọ́n ń ṣe oríṣiríṣi ẹ sọ̀rọ̀ bí gbogbo yóò ṣe níyànjú ẹ wọ́n ń wírègbè lójoojúmọ́ ẹ wọ́n ń bára nítorí pé àwọn ìran kan náà wọ́n fèsì ara wọn lórí ìyìn àgbà ẹ̀yin wá jókòó tì lẹ̀ wá yanjú lójoojúmọ́ tó bá dọ̀lá táwọn méjèèjì bá jókòó tájọ ń bu yán bì kan tán fi yé ṣe yẹ̀yẹ́ ṣe ìrántí ìjà Kollington Àyìnlá àti Barrister ṣe ìrántí àbáwá Kollington Àyìnlá tí ó wà ní Alágbàdo yìí àti bàbá wa Síkírù Àyìndé Barrister tádọ olóògbé ẹ wò já wọn bó ṣe lọ kán ni kéṣe at the end of the day táwọn méjèèjì táwọn èèyàn ká wọn mọ́ bí tó ti lọ ń jẹun níbì kan tani ṣé àwọn tí wọ́n ń jà táwọn fẹ́ wọn lura àwọn rèé tọ́pọ̀lọpọ̀ sì ti sára wọn láàkín nítorí wọn ẹ ṣọ́ra yín o Yorùbá ìrégbè ń bẹ nínú ìrìn àjò yín gan tó jẹ́ kẹ́ mójútó
ara àwọn ìrégbìn ló ṣẹlẹ̀ láyé Kollington Àyìnlá àti Barrister Àyìndé. Ara àwọn nǹkan tó ń pè ń règbénu tán kan ti para wọn nítorí ẹ̀ tẹ́ wá bá àwọn méjèèjì tán ń gbùkèlé níbì kan. Ẹlòmíì ti torí rẹ̀ fẹ́ lè kọ ọ̀rẹ́ rẹ̀ lẹ̀ pé fáǹsì Barrister ní ìwọ fáǹsì Kollington. Ìrégbè ni ìyẹn lọ bá yẹn. Èyí tó jẹ́ pàtàkì kejì ibẹ̀ tí mo fẹ́ mú wá lónìí òun ni lórí ọ̀rọ̀ bàbá wa kan náà tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Wọ́n wá ń sọ̀rọ̀ lórí pé àwọn gbọ́ pé àwọn Fúlàní ló sọ Yorùbá ní Yorùbá. Everybody sáfẹ́ ń fẹ́ kọ orúkọ tó ń pè Yorùbá wọ́n fẹ́ kọ́ lẹ̀. Èmi ò bẹ̀yìn pé kẹ́ ẹ má kọ́ lẹ̀ o, tẹ́ bá ti rí orúkọ tuntun tẹ́ sọ̀rọ̀ ayín tẹ́ máa jẹ́ ẹ̀ mọ̀ wá kàgbọ̀ tó bá mọ́gbọ́n dání tó bá ṣe máa jẹ́ àwọn àwo bẹ́ẹ̀ ṣe jẹ́ tí ó fi rọrùn. Èmi ní kí àwọn èèyàn má suggest orúkọ, ṣùgbọ́n tá a bá ń sọ̀tàn ẹjọ́ nítorí Ọlọ́run fídíò yìí mo fẹ́ kó kálékáko. Ó lè má dùn bẹ́ẹ̀ ṣe fẹ́ kó dùn, ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ kì í dùn, yìí máa korò ni. Máa ń sọ fún yín gbogbo gbà òdodo ọ̀rọ̀ yìí dùn, ìkorò ni máa mú wá. Ṣùgbọ́n torí ká lè bá àtúnbi tó bá ti bàjẹ́ ṣe la fi máa ń sòdodo ọ̀rọ̀. Kì í sọ̀yọ́ ní ń jẹ́ Yorùbá, àwọn náà gbọ́njú bá orúkọ yẹn ni kí wọ́n sọ̀túnmọ̀ Yorùbá. Ibi tá a ti mọ̀ ń jẹ́ káwọn yóò ṣubú níbi kíní ìrè o, ẹni kí wọ́n sọ̀túnmọ̀ rẹ̀ pé kí ní ń jẹ́ Yorùbá gangan. Kò sẹ́ni tó lè rí túmọ̀ rẹ̀ sọ. Táwa lẹni náà tó sọ yín Yorùbá. Àwọn ènìyàn Ọ̀yọ́ ní ń jẹ́ Yorùbá, Ìrágbìjí ní ń jẹ́ Yorùbá, Ọba Àgùn ní ń jẹ́ irọ́ funfun gbogbo ẹ̀. Ìtàwọn èèyàn bá fi dá yín mọ̀ ìdánimọ̀ yín lọ́dọ̀ àwọn ẹ̀yà yòókù òun lórúkọ yẹn. Ìtàfẹ́ ń pè yín bẹ́ẹ̀ nìyẹn. Màá ṣàkà àwọn àkàwé kan tí kì í fi sọ̀yọ́ lónìí. Mo ti sọ láìmọ̀ ìgbà, mo rí pé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ò rí fídíò rí kò jẹ́ kán mọ̀. Màá ṣe àwọn ìrìn àjò kékeré kan láìpẹ́ yìí. Tá a bá ti rìn àwọn ìrìn àjò yẹn, á jẹ́ kẹ́ mọ̀ bí àwọn ìhà táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ sí kí ni wọ́n ń pè Yorùbá. Torí pé èyí tẹ́ ń pariwo pé Yorùbá ni wá, àìṣe Yorùbá. Kí ni orúkọ tá à ń jẹ́ láti ilẹ̀ gangan ẹ sọ, èyí tẹ́ ẹ̀ mọ̀. Wọ́n ní ọmọ òtù òjire ni wá, bọ́nà tí èèyàn mélòó ló mọ̀ nǹkan tó ń pè ní òtù òjire tó jẹ́ yàmí lẹ́yìn àwa tá a mọ̀ pàwọ́ là ń jẹ́ òtù òjire. Bọ̀ tẹ́ ẹ bá dé Singapore, tẹ́ ẹ wọ China, tẹ́ ẹ bá dárúkọ Yorùbá wọ́n ti mọ ibi tán ti wá. Wọ́n ti mọ ẹ̀yà tí ń jẹ́ bẹ́ẹ̀. Ó ní nǹkan tí mo sọ fún yín tẹ́ ẹ mọ̀. Nǹkan tẹ́ ẹ mọ̀ ẹ má mọ̀ gbé wá sórí atẹ́gùn mọ́, because tẹ́ ẹ mọ̀ fi kọ́ àwọn ọmọ yín lọ́la lẹ́ ń sọ jáde lẹ́nu yẹn. Tẹ́ ẹ bá rí fáktì ẹ̀ ẹ má mọ̀ gbé wá.